على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقون فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي ينزل فيه القرآن. Ọlọ́run mo bẹ̀ ẹ́ o dákun sàmì àdúrà tí mo fẹ́ ṣe yìí o torí kò sí ní dáwà kó wá bílẹ̀ ní àdúrà ni o àsìkò tá a ti ẹ̀ wá yí àsìkò àdúrà ni àsìkò àdúrà làwa o àsìkò àdúrà làwa o ti lé ṣé bá àfa kan ni wọ́n pa níjẹ̀bú níjọ́ Tuesday yìí wọ́n pa wọ́n sì pọ̀ ọmọ rẹ̀ mẹ́rin wọ́n sì pàyàwó ẹ̀ àfa náà is 35 years old 35 years Subhanallah. wọ́n àtìyàwó àtọmọ wọn jọ sùn ní o lẹ́yìn tó kálukú ya ẹ̀tẹ̀tẹ̀ wọ yàrá yín lọ sùn o tó bá di láàárọ̀ la Ọlọ́run ó jí wa re o àṣọ Ọlọ́run ò ní jí wọn re. Allahu akbar. Ọlọ́run ó jí wa re la ni wàá gbọ́ àṣọ Ọlọ́run ò ní jí wọn re. Ya Rabbi auna falmu'anu mu'ayyadun. Jẹnẹrétọ̀ bá kú láàrin òru àtàwọn ẹni bí ni wọ́n pa jẹnẹrétọ̀. Wa ma li mar'in illa mut'inhu kifa'un. Làbá bá bọ́ta láti wá epo tààrà sí jẹnẹrétọ̀ kò yẹ kó ti tán. Àfáwò bọ́ta náà bá wọlé bá àfà. Wọ́n du àfà ọbẹ̀ wòrán wọ́n sì la odó mọ́ lórí. Fi kulli yawmin manzilun mushtabalun. Àkọ́bí àfà yọ ọmọ ọdún 11 ó sì ní bèjì àwọn ọmọ ọdún 8 ó sì lọ́mọ ọdún 2 ìyàwó tún wà nù oyún wọ́n sì mẹ́lẹ̀ ha ilé hàn níyàwó àfààfà wọ́n sì du wọ́n sì bọ́ síbi àkọ́bí ẹ̀ wọ́n du àwọn àbèjì wọ́n du wọn láyìlá ọmọ ọdún 2 ti ń bẹ lórí bẹ́ẹ̀dì wọ́n tún du òun náà. Fi kulli yawmin. fídíò bá ṣe du wọn ó wà lórí Facebook tó gbọ́ ayé wò. manzilun mushtabalun. Obi alu ayé kan sẹ́rí bá du àlùkù wa kù báyìí. Yashtafu ma muhjati aw mujtawa. Àti bọ́ọ̀rọ̀ wa débi pé báwa fà kaba wọ wálé nísìnyí kó o máa béèrè pé ṣé mo ní apọ́tímẹ́ǹtì pẹ̀lú yín ni tó yẹ dábàá wa lọ dábàá wa bọ̀ ó lè yẹ pé àwọn àfa àná wa ń di ẹ̀. Fi kulli yawmin manzilun mushtabalun. Bí o bá ṣe gbọ́ Sàrújì ẹ̀ wá ta ríra wa yìí àfa mélòó ló ṣe trust mọ́ lẹ́bi tá a bá yé dé yìí. Yashtafu. Mo tẹ̀ mí ẹ dákun ẹ̀yin èèyàn ẹ já sọ fún yín ẹ lọ ní Truecaller lórí fóònù yín o Truecaller ẹ lọ download ẹ sórí fóònù yín bẹ́ẹ̀ nìkan bá ti ń pè ẹ pẹ̀lú nọ́mbà kan yóò gbó kọ rẹ̀ jáde báyìí Wallahu yasimuka minan nas bọ́ọ̀lù máa ń sọ yẹn náà gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀. Hello, ladies and gentlemen, Ilaliamo Muslim singer, play for you. Hello, ladies and gentlemen, ọ̀pọ̀ wọ́n mi. Tọ́wọ́ fún mi ohun tí mo fi ń kọrin. Ọ̀pọ̀ wọ́n mi, Allah, ó fún mi ní ìmọ̀jìnlẹ̀ tí mo fi ń ṣọgbọ́n. Àwọn kò bá rúbọ dúpẹ́ pẹ̀lú ìsì ọ̀rọ̀ mi tọ́pẹ́ fún Ọlọ́run ìbàrẹ̀ o. Salli wa sallimu dayiman bàbàtẹ̀ salli wa sallimu dayiman ala habibi ya Muhammad salli wa sallimu dayiman. You can call me Ismail Muhammad sọ̀nà na Sauti ai. Lókun yẹn nìyẹn. Aṣọ ìrùn kan ń bẹ̀. Small doctor mo ń jẹ.
ayin nígbà tó kọrin kan ó ní yóò máa sùn ìgbẹ́rì gẹ́gẹ́ mo wá lọ listing sí mo ní kí ló ń kọ́ gan mo wá bẹ̀rẹ̀ dáadáa sí máa ìlú àṣà tí mo dé lèmi wá bẹ̀rẹ̀ kan yí tèmi padà mo wá fi yan nábì Muhammadu ẹ̀rọ ọba nábì ni abàlàṣẹ́ Suleiman Faruk mo kí adámọ́lá àyàtà sheik ọlọ́njárí bàbá pẹ́ ìní wá wí tèmi báyìí wípé ọlọ́run ṣe kẹ́ fún ẹ máa sọ pé mọ̀ ọlọ́run ṣe kẹ́ fún aláwọ̀ ayárọ̀ bí sọ̀lẹ̀ aláwọ̀ ọmọ sígà aláwọ̀ ayárọ̀ bí sọ̀lẹ̀ àṣálà tún fẹ́ nàbí ilẹ̀ ọmọ ẹ̀ ṣe èmi ń kọ́ ìwọ ń kọ́ ẹjọ́ kájíjọ ṣàṣàlátù fọ́mọ nínú ká máa ṣe wọ́n ọ̀gá ni mástà áì alásàlátù wọlé wọ́n ti gbé kúrò ní wọn gbọ́dọ̀ ní ṣẹ́ẹ̀ká fún ó mọ̀ ọ́ ọlọ́run ṣẹ́ẹ̀ká fún ó mọ̀ ọ́ sígà aláwọ̀ ọ̀rọ̀ bí sọ̀yà mélòó aláwọ̀ ọ̀rọ̀ bí mélòó alright no mélòó Allahumma salli ala Muhammadin wa sayyidi sayyidati nabiyina Muhammad wa bi Muhammad sirraka mashawi sirraka Aṣọ àmọ́bí báyọ̀ sí gbogbo àgbáyé. Kẹ́sà pẹ̀lú lọ́lá. Báyọ̀ sí gbogbo ènìyàn bó wá ti fẹ́ ọ̀rọ̀ ní. Àwọn àrùn tó ń bọ̀ orí tẹ́ gbogbo ọ̀rọ̀ tó ń bọ̀ wá. Wọ́n rò ní ìgbà wọn sẹ́. Àfikà ó ṣe kìí rí. Òkà ọ̀rọ̀ fún àfẹ́jọ́ wọn máa pẹ́ òun wá. Wọ́n là ìjọba Alhaji Abdulwasi Alabi Pasuma aki kọ́mọ wọlé kọ́mọ rárá ọpẹ́ bọ́lọ́hùn Alábí Àdé ló fi jẹ́ ọpẹ́ làwa bí máa ń gba ẹ̀bùn oró ìgbà tí wọ́n náà sọ̀rọ̀ ṣògo lẹ́nu owó sọ pé ó mọ̀ pọ̀ bọ́ lọ́wọ́ kì í dowó. Àwọn ọmọ ọmọ kì í yọ̀rọ̀ o, ọ̀pọ̀ ọmọ ló jẹ́ kí kéde bá fún wa. Mo wá sọpẹ́ lọ́wọ́ kò tí ì fún. Ìrora ẹ̀lẹ́ ìrìn àyàwé. Olùwàrà ló bá a sùn bá a. Mo fún lórí. Ọmọ lásán sọ̀rọ̀ ìbùsùn rí. Nílé bá takú wá. Nílé bá sùn bá a jọ ní ìyàsẹ̀ ìjọsìn ni. Assalamu alaikum jí bọ́lá o. Onílé ìwé pàtó. Adájọ́ ìyáwó ọmọ mi. Ìbí mo lè rò. Ọlọ́dún ìdájọ́ mo ti bẹ̀yìn mẹ́wàá. Ìjọba.
sọ̀rọ̀ mọ́lẹ́. akí alájí wa Abdulwasi Alabi Pasuma wọ́n máa wọlé kó máa rọra. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقون فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر لا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا وليؤمنوا بي لعلهم يرشدون وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه
سليمان وإنه بسم الله الرحمن الرحيم إلهي بالخير مسمى سليمان الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله وبهم طويلنا أتى جمالنا إلهي بالخير مسمى سليمان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله نجاة لنا نجوتي وصلونا وصير المسكين وصير ولاياتي الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلاة على خير الأنام محمد وآله وصحبه وأنصار أحمد الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى رسول الله اللهم صل على سيدنا محمد الفاتح لما وكل كرات منما سبق الناس بلاك ملاك ويهدي الى صراطك المستقيم وعلى آله حق قدر المقدار العظيم وأنا ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين آمين أريت منا إلى عليك مولانا الدكتور الآلة المسكين بالله أدام الله وياته ودولته ومعافيته والسلامة آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. هادية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكي أولون الله أكبر. أي النبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا أولون أتي أنوي كوبا شيخ أحمد تيجاني رضي الله تعالى عنه. كوبا مولانا شيخ الحاج إبراهيم النياس ياسر رضي الله تعالى عنه. كوبا شيخ أبو بكر صديق المسكين بالله صائب الإدراك رضي الله تعالى عنه. كوبا أبا صائب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري تجمد الله برحمته آمين. كوبا أبا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الأدب رحمة الله عليه. ọlọ́run wọlá gbogbo àwọn bàbá tí a dárúkọ tí a rántí gẹ́gẹ́ bá a ṣe máa ń tọrọ fún wa pé rọ́dí Allahu ta'ala anihumu. وجزاهم منهم حسنا قدوة الصديق سلطان زميما بكنوز قد سعى في سنينا
وللوري أبو رشدي كذا والدي فاروق ما فينا بنا والدي فاروق ما فينا بنا ضرب لبيوني كيجيبا منه للعلم وإرشاد لنا mọ́sàwọ́lá gbogbo àwọn bàbá tí a dárúkọ tí a tọrọ fún níwájú rẹ̀ Ọlọ́run wọ́n ní bí yẹn bá ti rí ayé kí ráyè mọ́ ájíwá wájàsá wọn nínú ọ̀nà hasana wájàsá wọn nínú ọ̀nà hasana wájàsá wọn nínú ọ̀nà hasana wájàsá wọn nínú ọ̀nà ní abájí ayé ìráyè mọ́ dàmàláhu ayáàtẹ. gbogbo ẹ̀dá tó bá ti ráyè tó bá ráyè àpadà sí ibùnú Allah. bẹ́ẹ̀ bá ti bísí yóò bísí dọjọ́ kú ni ẹni tí ó bá ti ráyè tí ń padà wá ń ráyè anakratu bada al-marifa nu ìràwọ̀ rẹ̀ wọ̀kùn ní jẹ́ bẹ́ẹ̀. Alhaji wa Abdulwasi Alabi Pasuma mọ̀yọ̀ dáadáa kò jókòó. àbáni ẹ jókòó. ìbọ̀wọ̀ fún Al-Qur'an lọ́jàrá jí wa ń bí ọ́níṣẹ́ lónìí wọ́n sì ti ń pàdé jù látẹ̀kan ni. àmọ́ náà gbọ́dọ̀ gbọ́ pa wà ń bí káwọn mọ́ àyọjú Ọlọ́run ṣàpọ́nlé yín yóò sì bọ̀wọ̀ yín. àmín àmín. Alhaji wa Habibullah bẹ́ẹ̀ yẹn bá ti ráyè kí ráyè mọ́ ẹni tó bísí pípọ̀ ní Haji Habibu náà ìbọ̀ Al-Qur'ani ló jẹ́ kí Haji Habibu náà wà ń bí Al-Qur'ani lẹ pọ́nlé lẹ sì bọ̀wọ̀ ẹ ti hàn nínú ayé Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ wálẹ̀ àmín. alibarikọla àwọn ẹni Ọlọ́run àmín. alibarikọla àwọn afa Haji wa Abdulwasi
ọba tí ó ti fi hàn kì í sábà sàṣà mi pààyàn àmọ́ ẹni bá mọ tí wọ́n ń pè ní gíga tẹ́nìkan bá gbọ́nà kan tó bá ṣàṣeyọrí láyé ọmọ yìí pé ó rísíkì ẹni àti ga òyì sí láyé èèyàn mélòó ní déèyàn ọ̀pọ̀lọpọ̀ ẹni bá wá déèyàn láyé wọn èyí ráyè tọ́lọ́ mọ́ interest mi lórí ájì Pasuma ni pé ọ gbogbo tó ń ṣe láyé ọ fàyè Ọlọ́run lẹ̀ Ramadan lecture ọdọọdún ni ní ọmọ ṣe tí ó sì máa náwó síbẹ̀ àwọn fáǹsì ẹ̀ sì pọ̀ alájà wa Habiba láti alájà Mohiba láti Kútọ́nù alájà Mohiba Àjọkẹ́ inú àwọn fáǹsì Haji Pasuma ni tí wọ́n ń sọ̀rọ̀ dáadáa létí mọ́dà ẹni wọ́n sọ̀rọ̀ yìí náà ọmọ mi ni. àmọ́ ẹni bá gba kéèyàn ó ṣàdúrà fún káàsì kíákì ọ̀kan náà máa ń bẹ̀ ń bá ń kọrin ẹsẹ̀ méjì àmẹ́ta fún kọ́ máa jẹ́ tán sákọ̀ ẹsẹ̀ méjì àmẹ́ta kọ́ fún wa sí ọ̀ya wí kí n gbọ́. tẹ́bùkọ̀ dáhùn máa yà Pasuma bisalami ìṣítàdáhàrà. tẹ́bùkọ̀ dáhùn máa yà Pasuma bisalami ìṣítàdáhàrà. tẹ́bùkọ̀ dáhùn máa yà Pasuma bisalami ìṣítàdáhàrà. mẹ́lẹ̀kọ̀ ìtọ̀ máa bàkẹ́ ìtọ̀ kọ́tù sára sọ. Pasuma bisalami ìṣítàdáhàrà. ìtọ̀ máa bàkẹ́ ìtọ̀ lẹ́lẹ́kẹ́ ìtọ̀ máa bàkẹ́ ìtọ̀ kọ́tù sára sọ. ọ̀sẹ̀rọ̀ ojú bàtà náà kàwé zero wàrà fana làkàzíkìrọ̀ ojú bàtà náà kàwé zero wàrà fana làkàzíkìrọ̀. tẹ́bùkọ̀ dáhùn máa Pasuma bisalami ìṣítàdáhàrà. tẹ́bùkọ̀ dáhùn máa Pasuma bisalami ìṣítàdáhàrà. Ọlọ́run tó ní gbogbo ẹ̀mí àtàláfíà lọ́dọ̀ Ọlọ́run sábà ṣe fún Haji Pasuma. Àmín. Àlékún gíga àlékún àpọ́nlé Ọlọ́run mọ́sà ṣe ọba tó ti fi ọ̀hún mẹ́jọ wọ̀kùn sídìnnà wàlà tẹ̀ǹkúsùnà wà àkìrìmùnà wàlà tuhayyi. Ọlọ́run máa lé kún Alhaji Abdulwasin Pasuma lópin ìgbà tẹ́ ẹ bá ń bẹ láyé Ọlọ́run máa jẹ́ dínkù Ọlọ́run máa ṣàlékún yìnyín ni má yẹ ẹ̀yìn láyé láyé. Salatul Fatiha kùrìṣì wa Salatul Fatihi ayatul kursi Salatul Fatihi. a máa lọ pẹ̀lú sọ Ọlọ́run ni o. bàbá làwọn yọ̀ǹda pẹ̀lú sọ Ọlọ́run ní kẹ́ máa lọ. Haji wa Habibullah ọlá yọrí gbogbo ibi tó bá wà Ọlọ́run bá fi sọ Ọlọ́run lè pa bá o Ọlọ́run mọ́sá bá a sọ májò sílẹ̀ tẹ̀ Ọlọ́run dúró tì májò sílẹ̀ tẹ̀ Ọlọ́run mọ́sá dúró tì Salatul Fatihi kùrìṣì wa Salatul Fatihi. Salatul Fatihi ayatul kursi wa Salatul Fatihi. Naam mo kí àwọn àlùfáà wa níjòkó. Sheikh Komarudin Yusuf. Fadilatu Sheikh al-Imam Komarudin Yusuf. ọmọ òṣèpàrọ̀. afọlọ́lọ́mbẹ lọ́wọ́ àfààní ẹ̀bẹ́. Chief Imam Ọmọdé. ọba tí o ti dá yín dáadáa tó sì pa yín lé ọlọ́mọ kàn yín lábùkù. Àmín. ọlọ́mọ kàn yín lábùkù. Àmín. ọlọ́mọ kàn yín lábùkù. Àmín.
ọlá nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. inú àṣeyọrí náà ni kéèyàn ó rí ẹnìkan fi mànù gbogbo ẹni ó fi mànù yàn kọ́ ma tó fi mànù sóríire Allahu akbar. láti lè bóde àfáà náà lónìí pé ẹni ọkọ mi kéwù ní àṣeyọrí ni Allahu akbar. ọlọ́run wọlé abẹ́ mọ́jà àbùkù ọkàn yìí àmín. bó fi ti ń kí gbogbo tí ń jẹ́ àwọn àfáà láàyè ẹnìkan lẹ̀ lọ́dọ̀ ìmáàmù wa Muhis D bẹ́ẹ̀ni Muhis. ọlọ́run mọ́sá bá mi dúró tì ń kọ́ fún ayé lé o àmín. alibarikola àwọn ẹni ọlọ́run alibarikola nabi wa Muhammad ṣe Kamaludin Naam. Kọ́ládé Ọ̀yọ́ wọn bẹ́ẹ̀ bí ọmọ baba Kọ́ládé Ọ̀yọ́. Allahu akbar bisimilah ó ti tán. tó gbogbo àwọn tó ọlọ́run fèrè jì bàbá àmín. ọlọ́run yá fi wọn ọlọ́run kẹ́ wọn kọ́ gẹ̀ wọn afáwa ọtúlárí ọlọ́mọsá kára alibarika ọlá nabi wa Muhammad èyí wá dáadáa láyé àfi káwọn ẹni rí wá pẹ̀lú ẹ̀ gbogbo àwọn tó ń bẹ lára hajj wa Abdulwasi Alabi Pasuma bẹ́ẹ̀ni látọ̀dọ̀ Mustapha afáwa Liyilafi naam àwọn náà ni akramakumullah. afáwa Al-Mustafa Liyilafi alfawa Lukmanu Bello Lukmanu Bello. afáwa láti fọlọ́wọ́ náà ọlọ́run kára barika gbogbo yẹn ọlọ́run mọ́sá dúró ti gbogbo yẹn àmín àmín alibarikọ́lá àwọn ẹni ọlọ́run àmín alibarikọ́lá àwọn afa àmín. ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. aji wa SOJ Táíwò Sọjí Táíwò sọjí tayo ọlọ́run kára alibarika ọlọ́run kára ọlọ́run tó fi wá hàn má tó fi wá pa mama o pẹ̀lú ògùn ọlọ́run. àfàwà múrí ní Bàrígà. n bọ̀dọ̀ àbá àmúrí wa tọ́ ọlọ́run kó gbàdúrà gbogbo yín lápapọ̀ àmín àmín. Alifilani ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run wọlé àwọn àfa àmín. ọba tí ó ti pè wá dá sọ̀rọ̀ má yẹnu wa kó ń bẹ́ẹ̀ àmín má sì jẹ́ ayáwó kú àmín alibarika ọlá àwọn ẹni ọlọ́run àmín ọlá àwọn àfa àmín. bẹ̀rẹ̀ láti bẹ̀ ó fi dé ọ̀dọ̀ alfa wa abdulgani ba bẹ́ẹ̀ni àti Muhammad Jami. àwa Muhammad Jami ọlọ́run kó kára alibarika àmín ọlá àwọn àfa àmín. àfa bàbá alọtẹwi alẹ́ọ̀tẹ́wì asalati asalati. ọlọ́run tó ti ní ọmọ adá má dáwọ́ rẹ̀ àmín fi wá sọ àwọn ẹni ọlọ́run ló kọ́ dáadáa ni àmín má sì járí aburú kọ́lọ́wọ́ dáàbò bò wá àmín. alibarika ọlá àwọn ẹni ọlọ́run mo kí baba balẹ̀ baálé ọmọlẹ akramakumullah. ọlọ́mọsàbà dùtì yín àmín ọlọ́mọsàbà wà pẹ̀lú yín alibarika ọlá àwọn ẹni ọlọ́run ẹ káàdì gbogbo sọ̀rí bẹ́ẹ̀ni ustaz ọmọkùnmi Abdulwahab. gbogbo sọ̀rí àwọn afa gbogbo yín mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń gba àwọ́dù lónìí tẹ́jú lóye ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run fúnra ọlọ́run ló fi yín hàn má fi yín pamọ́ o ọlá àwọn afa àwájú ọlọ́run bẹ̀rẹ̀ látòrí ìyá àdínì ẹ kárí gbogbo àwọn olóyè pátápátá ọlọ́run fi sọ ẹ̀ sọ yín mọ́sádé àbọ̀ ẹ̀bọ̀ yín ọlá títóbi ọlọ́run ọlá àjẹkàn ọlọ́run alibarika ọlá ní Muhammad gbogbo àwọn tí wọ́n wá ní sọ̀rí alájà wa Muhiba láti Kútọ́nù ni alájà wa Alifilani ni omílẹ̀ amani ọ̀nkarabu alibarika kó gbàdá gbogbo wa amiinu. jama lọkùn lóbìnrin salamullahi aleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. afa àtọwà lòdì gan afa Abdulhafiz bọ̀rọ̀kìnní ọba tó ti fi yín pẹ́sìn lé wọ́n fi yín kẹ́sìn lábùkù àmín. ọlá àwọn ẹni ọlọ́run salatul fati. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa Allahu khayrun amma yushrikun. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi allazina istafa Allahu khayrun amma yushrikun. أوصيني أن اذكرني متى الذي أنا أموت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه
وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أصاب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مديالا صديقي وارجني مؤرجا صديقي واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. títóbi ọlọ́run àfọ̀jọ̀gbọ́n níbi ní mọ́tìrọ̀ bí láàbì máa kásábà àti ẹ̀dí wà láàbì túrásì iná ní mútasá kíró. wà láàbì túrásì iná ní mútasá kíró. bìní mọ́tìrọ̀ bí láàbì máa kásábà àti ẹ̀dí. ó ní pẹ̀lú ọlọ́wọ́ bá ní láàbì máa kásábà àti ẹ̀dí kìí ṣe nǹkan tẹ̀dá ṣiṣẹ́ ṣe. wàlábì túrásì iná ní mútasá kíró. láàbì túrásì iná ní mútasá kíró. ẹni ọlọ́run bá ní ó mu náà ní ó mu lọ́wọ́ jábọ̀ ọba wẹ̀lómi ń jọ mi gbogbo tí èèyàn fi dèèyàn lónìí kò sì ní dà yọ kẹ́kọ̀ọ́ dìgírì tí ó wà lọ́yẹ̀ gan ó lè má ṣe mẹ́ta yóò sì ní làákàyè yóò sì mọ àyàn yóò tún mọ nǹkan kọ̀ wá ní mu yóò mọ̀ wá ní wáyé mi kọ̀ọ̀kan wọ́n lọ́hùn kó mu náà ni. mi ní má ti rà bí bí má kàṣà bá ti rà bí wàlábì túrọ̀ fi iná ní mútasá kíró. ẹni náà ń bá ní kọ́ta kó mu yóò dúpẹ́ ni fọlọ́hún nínú ayé. ìjókòó ní ọ̀gbẹ́ni jásí wáàsí tí ọ̀wà wa ń bẹ kì í ṣe wáàsí tó gùn. Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala anhu wọ́n ní wọ́n ń pè kínní kan ní kọ̀díyàtú sáà. bàbá sábà máa wá so wáàsí wọn ọ̀pọ̀lọpọ̀ wáàsí tí wọ́n bá ṣe wọn a máa so máa ti ń ṣẹlẹ̀ nínú gbà. òun ló fẹ́ mú mi lọ sọ́dọ̀ ìmáàmù Dasuki. ìmáàmù Dasuki ló lọ́rọ̀ yìí kí ni ìmáàmù Dasuki wá wí máa làmú mẹ́rin. suilali imamu Dasuki bí májèlísì wá sí yọmọ. nínú àwọn wáàsí tí ìmáàmù Dasuki tó ṣe ó jókòó wáàsí njọ́ kan wọ́n wá ń bi ìmáàmù Dasuki léèrè. a ní abudulayi yàtì ṣẹ́yìn nílá ṣẹ́yìn. wípé nǹkan máa lọ́lá jura wọn lọ láyé wọ́n wá ń bi léèrè bí nǹkan ṣe lọ́lá jura wọn lọ pé abálẹ̀ yìí lọ́lá kí ló tún lọ́lá jù lọ. suilali imamu alisẹ́yìn fi dúníà abidalu minan nabi. ìbéèrè tí wọ́n kọ́ bi ni pé ǹjẹ́ nǹkan kan bẹ láyé tọ́lọ́lájà nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam. kọ́lá nàámu. Dasuki ní bẹ́ẹ̀ ni. as-salatu abudalu minan nabi. oníbà nẹ́bí ṣe lọ́lá tóun ìrun lọ́lá jù lọ. as-salatu afdalu minan nabi lana nabi yakadumu salata wa salatu la takadumu nabi. ó nítorí pé anabi lọ ṣẹrú sínú ni ọlọ Isra'i wal Miraj lọlọ gbàrún wá
irun ọ̀sẹ̀ rúṣà nẹ́bí ìyẹn jẹ́ kọ́ lọ́lá ju àná Muhammad lọ. ثم قالوا هل شيء أبدل من الصلاة. wọ́n tún wá bi léèrè yìí pé ǹjẹ́ bí irun ṣe á lọ́lá tóun sí nǹkan kan bẹ tó tún lọ́lá jù ún lọ. قال نعم. Ìmáàmù Dasuki ló wà. القرآن أبدل من الصلاة. Dasuki ní Al-Qur'ani ọlọ́lá jù ún lọ nítorí irun tó kí tó bá ti ké Fatiha irun rẹ̀ bàjẹ́ wọ́n wí. لأن الصلاة تصلح بالقرآن. irun làá fi Al-Qur'ani làá fi túnun ṣe. ثم قالوا أشيء أبدل من القرآن. léèrè pé ǹjẹ́ àyàn kan bẹ tó tún lọ́lá jù Al-Qur'ani lọ. قال نعم. Dasuki ní bẹ́ẹ̀ ni. التعلم أفضل من القرآن. ó ní ká wá mímọ̀ lọ́lá jù Al-Qur'ani lọ pé tó ọba wà mà báwo ló ṣe mọ̀. وقالوا هل شيء أفضل من التعلم. ǹjẹ́ nǹkan kan tó wá ń bẹ tọ́ lọ́lá ju kánà wá mímọ̀ lọ́lá ìwọ Ìmáàmù Dasuki. قال نعم. Dasuki ní bẹ́ẹ̀ ni. النكاح أفضل من التعليم. ó ní ká so igi lọ́lá ju ká wá mà lọ torí tí wọn ọba bí mata ló لأن بالنكاح يولد من يتعلم. níbi igi láti rọ́ mata kọ́ ń kéwú. ثم قالوا هل شيء أفضل من النكاح. wọ́n ní ǹjẹ́ nǹkan kan bẹ tó tún lágbára ju igi lọ tó lọ́lá ju igi lọ. قال نعم. ó ní bẹ́ẹ̀ ni. الرزق أفضل من النكاح. ó ní ká wówó kárí owó káwázì kárázìkí ọlọ́lá ju igi lọ. لأن النكاح لا تحصل إلا بالرزق. igi ò lè dúró bí ọba sówó ń bẹ owó ni ó gbé igi dúró. ثم قالوا هل شيء أفضل من الرزق. wọ́n ní ǹjẹ́ nǹkan tún bẹ tó wá lọ́lá ju káwárìsìkí lọ ọwọ́ Dasuki. قال نعم. ọlọ́wà. صحة البدن أفضل من الرزق. ó ní àlàáfíà ojú àrísìkí lọ. لأن من كان مريضا لا يترك ولا يأكل ولا يشرب. ẹni tọrẹ tí ọ̀la àlàáfíà kò lè lọ́bi kankan kò lè mu kò lè jẹ dé kò yẹ wà àrísìkí. قالوا هل شيء أفضل من صحة البدن. wọ́n tó bá rí bẹ́ẹ̀ ǹjẹ́ nǹkan kan tó wá ń bẹ tó wá lọ́lá ju àlàáfíà kálá àlàáfíà ara yìí lọ sí nǹkan kan bẹ tó lọ́lá ju lọ wọ Dasuki. قال نعم. Dasuki ní bẹ́ẹ̀ ni. سلامة البلد من الفتن أفضل من صحة البدن. ibi tí ń lọ nu. Dasuki ní gbogbo ń tó ń kàkàlà yìí ọ̀gá gbogbo wọn. Salamatul baladi kí ló lálàáfíà. من الفتن. kí ló farabalẹ̀ níbi fìtínà. نعم أفضل من صحة البدن. ọlọ́láfíà ju ọlọ́lá ju ká pé yẹn gbádùn lọ tó ọba gbádùn tó rí bi lọ́nkọ́. apọ́pọ́ gbádùn àlàáfíà wà lára rẹ̀. owó ń bẹ níbo ló ti fẹ́ ṣe títà rírà. لأن البلد إذا لم يكن سالما فلا يشتغل أحد بهوائج الدنيا ولا بالأمور الدينية. òun ní fi já pé tí ìlú ọba ti lálàáfíà kò sí kankan tá a lè ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ò ní dúró ọ̀rọ̀ ọmọ ò ní dúró ولا بهوائج الدنيا. ọ̀rọ̀ wàrísì kí ò ní dúró ìgbà tálàáfíà bá wà ní gbogbo nǹkan tó lè dúró tọ́ba lọ́nà Al-Qur'ani mọ́lá múmínì ọlọ́run gan ànábì ò rẹ́sìn fi múlẹ̀ àfìgbà tí ó ṣe settlement. فإذا اطمأننتم فأقيموا الصلاة. ó ní why is that ma'ana tún fún akimi salat. tí a bá wo bẹ́ẹ̀ Nàìjíríà lónìí a ní di àdúrà. àdúrà ni ọ̀rọ̀ Nàìjíríà ti dé bi àdúrà torí àná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ẹnìkan bí ànábì léèrè sallallahu alayhi wa sallam. wá àwọn tá àná Muhammad kà fún. ó ní
قال صلى الله عليه وسلم يا أيها الناس anabi náà yẹn tẹ́tí ẹ gbọ́. أبشوا السلام. anabi lè tọ́ ọkọ dé àtẹ̀gbọ́dọ̀ kọ́kọ́ mójútó ẹ fún ọ̀làká ẹ jẹ́ kí píìsì ó rè kí píìsì ó jọgun kọjọba láwùjọ ẹ̀yin ọmọ ènìyàn ẹ gbà láfíà láyé. وأطعموا الطعام. ẹ fún àwọn èèyàn lóúnjẹ má jẹ́ bí ó pa wọn. وصلوا الأرحام. ẹ da fámìlì yín ẹ dẹ bí yín pọ̀. وصلوا بالليل والناس نيام. anabi ní ẹ fẹ́ kẹ́ kírun lóru táwọn èèyàn bá ti sùn. تدخلوا الجنة بسلام. anabi ní gbogbo eléyìí tẹ̀díwúlò lè jẹ́ nẹ́ta bisalam. tó o bá ti wá àlìjánnà tó o bá wọn tá anabi wá kàkà رواه ابن ماجه. àdìsọ yìí ni tó o bá wọn tá anabi kàkà lẹ̀ gbogbo ẹ̀ ló ti wá sàfẹ́kù nàìjíríà. anabi ní afọláka أبشوا السلام. kọ̀sálàfíà nàìjíríà. وأطعموا الطعام. ebi ń pa àwọn èèyàn. وصلوا الأرحام. ẹbí ti lọ lọ́tọ̀ọ̀tọ̀. وصلوا بالليل والناس نيام. ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ arántí ọlọ́run mọ́ sọ́ọ̀lù bìlẹ̀ tọ́lọ̀ ń pa aláṣẹ pé ẹ dìde kẹ́kìn lóru mo sì máa ń sọ dá ìmọ̀ yìí pé gbogbo ń ta sọnù yìí nǹkan ẹ̀yọ̀kan náà ló mú wa sọnù nǹkan ẹ̀yọ̀kan ló sọnù lọ́wọ́ wa gbogbo ń ta wá kábi tó so mánu ń ta aláàkì ní nàìjíríà tí wọ́n bá ń pariwo corruption kí ni nǹkan láìkí bíi pé mo sọnù tafsiri létí pé ewé òǹgè ọ̀wá gé gbòǹgbò tí ń jẹ́ root agbọ́pọ̀ à ń fight corruption but root ẹ̀ gangan ni pé aláàkì tí ń jẹ́ ìwà òsì ìwà lọ́sọ̀nù ni pọ́blẹ́mù fi wà fún wa òun lọ́jọ́ máa ń sọ ní gbogbo àyí pé ìwà gbogbo ń tà ń lọ látàrí ẹ̀sìn tá a múra kankan yìí gbogbo àríkánù islam márààrún kò bẹ́ẹ̀sì lérí nkankan èrí ìwà ló bẹ́ẹ̀sì lélẹ́rí àkọ́kọ́ rẹ̀ ní kájàrí pé ọ̀sọ́ba kan àfọlọ́run tí wọ́n ń pè ní sahada al-iman ẹlẹ́ẹ̀kejì rẹ̀ òun ni ká kírun ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ òun ni ká yọ sàká ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ òun ni ká gbàwẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni ká lọ sí Mákà tọ́ba wo márààrún yìí tí ń jẹ́ arkan islam kò sí nǹkan kan tí ń jẹ́ àṣírí lára márààrún tó kọjá wà nítorí tó fi mọ̀ yín pé àṣàhádà kájẹ́ pé ọ̀sọ̀bà kan àfọlọ́hún yìí wà ní làlùkọ́ni fi ń sọ yín pé lẹ́sàlẹ̀ bír. àǹtùwálù ojú ẹkùn kíbọ̀lá al-mashriqi wal-maghribi walakinna al-birra man amana billahi. ibùdájú kọ kíbọ̀lá al-mashriqi wal-maghribi. ibi òun ti yọ ọ̀nì àti ibi òun ti wọ̀ kápá kọjú síbẹ̀ òun èyí ń kọ́ lẹ́sìn. walakinna al-birra man amana billahi. alibiru ìwà ìjọmọlúàbí ní jẹ́ pé mo nígbàgbọ́ ní jẹ́ faith tọba kò níbẹ̀ tọba lọ nùrùn kò sí nǹkan tí ń bẹ nínú tó kọjá wà làrúkọ́ sọ pé tìrìmà òye àìlè kàmínà kìtàbí wà kí mi sọ̀rọ̀ iná sọ̀rọ̀ dání àlè fàṣà ìwàlè mọ́ngàrí. dání àlè fàṣà ìwàlè mọ́ngàrí iṣẹ́ tí wọ́n fẹ́ kí wọ́n ó ṣe fún ọ nù wọ́n fẹ́ yí pé yọ́ kọ̀ fún ọ nípa ìbàjẹ́ àti gbẹ́rùgbọ́n rí bó o bá ti ráwọ̀ kírun tó o bá ti níwà àjẹpọ̀ lẹ́sìn tó o bá kò nínú irun ọ wà lọ ségun ẹlẹ́kẹta ibi sàká yọ kò sí tẹ́gbọ́n wọ́n fẹ́ kí sàkóso iṣẹ́ tí wọ́n fẹ́ sàkóso yìí wà ní lọ́jọ́ kọ́ra wọn máa sọ pé iná máa sọ̀dọ̀ court. lil-fuqara'i wal-masakini wal-amilina 'alayha wal-mu'allafati qulubuhum wa bir-riqabi wal-gharimina wa fi sabilillahi wa ibni sabili faridatan minallahi wallahu 'alimun hakim. gbogbo ntọ́lọ̀ ń fẹ́ ká níbi sàká ọlọ́run tírèèni wa ni wọ́n ní omú nǹkan lọ́lọ́ mẹ́ni tó fún sọ mẹ́ni ó fún ọ ní. ọlọ́run ni mo ti fún ẹ fáwọn míì tí ò ní. lil-fuqara'i wal-masakini. ìwà lọ́lọ́run tẹ́ ni wà pé fáwọn
tálíkà tí ò ní fún wọn lówó. والمساكين àwọn tí wọ́n ní tí wọ́n ní tó fún wọn lówó. والعاملين عليها àwọn tí wọ́n ń ṣiṣẹ́ zaka fún wọn lówó. والمؤلفة قلوبهم. ìwà nìyẹn èyí ṣẹlẹ́sìn rẹ ọwọ́ afẹ́ fi owó sàkáfà sínú ẹ̀sìn ọwọ́ àdọ́dún tẹ̀ yọ sàká náà wà fún lówó lówó kíni àbáyà tí ma yọ lọ́dún rà mo bá ṣẹ̀sìn yìí ó tún gbà jù bẹ́ẹ̀ lọ ìwà lọ́lọ́run fẹ́ kó lò ní. وفي الرقاب. gbogbo ẹni tó bá wà jẹ gbèsè ọlọ́run ní ìwọ ní fi sàká tú sílẹ̀ nu gbèsè ni. والغارمين. àwọn oko ẹrú àtàwọn tó jẹ gbèsè méjèèjì náà ni ẹni tó ẹrú àtẹnijẹ gbèsè sàká ni kò fi tú wọn sílẹ̀. وفي سبيل الله. gbogbo ẹni bá ṣiṣẹ́ ọlọ́run fi sabilillahi ọmọ akẹ́kọ̀ọ́ wọbẹ̀ fi sabilillahi àwọn àfa wọbẹ̀ fi sabilillahi gbogbo ẹni tí bá ṣiṣẹ́ ọlọ́run kò fún wọn lówó. وابن السبيل. ibùnú sẹ̀bílì ọmọ akẹ́kọ̀ọ́ nìyẹn. فريدة من Minallah. الله والله. ń jẹ́ pé kò sáàsìrì kan nínú sàká ntọ́lọ̀ ń fẹ́ ká nínú sàká ìwà ni. bọ́ bá kò nínú sàká bẹ́ẹ̀ làwẹ̀ gbígbà. ó ní ayọ̀ alladina amanu kutiba alaykumu siyam. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ọlọ́run ni mo kàwé lọ́rọ̀ yẹn lélẹ̀ mo ti kọ́ láwọn tó síwájú. لعلكم تتقون. tatakun ìbẹ̀rù ọlọ́run ti bẹ̀yàn mí ẹ̀ níyí pé wìkáyà mínàná kẹ́ ẹ fi lè sọ́ra fẹ́sẹ̀ pé tẹ́ ẹ bá ti ń gbàwẹ̀ wọn ẹ sọ́ra fún ẹ̀ṣẹ̀ làwọn oníkáyìdá gbígbé káàdì pé gbogbo ẹni tí sáwọ ọmọkùnrin bá máa ń dà láàmú pọ́jù wọn ni kọ́ máa lọ gbàwẹ̀ ìwà ní bẹ́ẹ̀ pé àwẹ̀ oníjó ṣèbàjẹ́. من استطاع منكم الباء فعليه بالصوم فإنه له وجاه. so bẹ́ẹ̀ wá ní abátẹ̀ wá débi ọ̀rọ̀ hajj ọlọ́run tiẹ̀ wá túlẹ̀ yanyan ipe kò sí nǹkan kan tó ń fẹ́ kẹ́ ẹ lọ mú Mákà lẹ́yìn ìwà ó ní alhaji asúrù máa lù máa tún. معلومات فمن فرد فيهن الحج ولا رفث ولا فسوق ولا جدال في الحج. mẹ́tẹ̀ẹ̀ta eléyìí ọlọ́run ní ẹni tájì bá ti jọ́rọ̀ yẹn fún tájì bá bá mẹ́tẹ̀ẹ̀ta yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ọ. لا رفث láàrọ̀ fásà ولا فسوق wàlá fùsùkọ rọ̀fásà nìbàjẹ́ làfàsàd فسوق. wàlá fùsùk wàlá jidala fil hajj má dé Mákà máa lọ jiyàn má dé Mákà kọ ya pòkì mọ́lọ̀ lọ́wọ́ ó rí i pé márààrún yẹn bẹ́ẹ̀sì lérí ìwà lọ́jà sí pé bọ́ ọba wá sin ọlọ́run tó kírun tó gbàwẹ̀ tó ọjọ́ sàká tó lọ́jì bíwà rẹ ọba dá ìwọ ọwọ́ rẹ tí ọba dá tó ọ̀jẹ̀dá tó níwà tó ọ̀jẹ̀dá tó láàánú ó lè waste. àmọ́ bí ọba sin lọ́hùn níwọ̀n bá tí ọmọ sì mọ́ tó wá fi ìwà ọwọ́ rẹ ṣe ẹ̀sìn yẹn lẹ́ṣọ̀ọ́ yóò sì gbé ọ débi tó lérò òun ni ìkáyà tí màá fi gbẹ̀yìn ọ̀rọ̀ ni arákùnrin kan ni wọ́n gba ìkáyà yẹn wá ní ọ̀dọ̀ rẹ̀. روي أن عبد الله بن المبارك wọ́n ní Abdullahi ibn Mubarak wọ́n pa arákùnrin náà. خرج يوما ليؤدي فريضة الحج. ó jáde njọ́ kan sọ ma pé erigun kánú ẹ̀sìn lọ́rọ̀ ájì jẹ́ ó wá jáde bí ṣe máa lọ ájì lọ́dọọdún ó wá jáde ń lọ sọ̀rọ̀ yẹn ájì ń lọ sọ̀rọ̀ yẹn ọlọ́run ń lọ sí Mákà. وفي طريقه إلى بيت الله الحرام وجد امرأة تبع في التراب لتخرج منه دجاجة ميتة. ó wá pàdé ọmọ arábìnrin kan lọ́nà níta arábìnrin ń ṣe níbi àtàn yín wá ń walẹ̀ ilẹ̀ tí ń wà yìí ti ń tulẹ̀ yìí kí ló fẹ́ mú jáde ń bẹ́ òkú adìẹ ó fẹ́ wù. فقال عبد الله بن المبارك. Abdullahi ibn Mubarak wá dúró yín wá ń wò ó wá sọ báyìí pé. ما شأنك. ìwọ arábìnrin yìí máa sànùk kí ló dé kí ni ṣe ọ́ tó le tó lé yìí. فقالت دعي الكلكل الكالكي ولله في كالكه شؤون. wọ́n ní fẹ́wọ́ ọba tó dáa alẹ̀ fọba tó dáa ọlọ́run ní ìṣèjì tí máa ń ṣe pẹ̀lú àwọn ẹrú rẹ̀ kọ̀ọ̀kan fẹ́rù ẹ̀ lẹ̀ pẹ̀lú ọba ẹ̀ tó dáa o máa lọ́n tiẹ̀. فقال عبد الله بن المبارك. Abdullahi ibn Mubarak òun wá sọ báyìí pé. والله فإني لا أبرح من مكاني حتى تقولين عن شأنك. wọ́n wà láàyè òun ò ní kò bí òun wáyé tó
tó ń fi máa kí ni pírọ́blẹ́mù rẹ̀ gan-an. فقالت المرأة ọmọbìnrin yìí wá sọ báwọn wípé ńgbà tó lò ní lọ wá tẹ́tí أما لما طلبت فإني امرأة لأربع أولاد. ńgbà tó lò ní lọ yìí ó ní bó ṣe rí wọ̀nyí ọmọ 4 lòun ní. وما طلبوا سجارا. bàbá wọn sì ti kú ńgbà wọn wà kékeré. ولقد تركت الأبواب فلم أجد وراءها رحمة. ó ní kó wá sílẹ̀kùn ẹni tí ń tí kàn á máa rà ánú gbà. فاضطررنا إلى أكل الميتة. ó ní ìnira tí ń jẹ àti táwọn ọmọ mi fẹ́ jẹ táàrí ló ìnira àwọn ló gbé mi débi kí n lọ wú òkú ìbẹ́tẹ̀ adìẹ tí wọ́n ti sọ sínú àtàn pé kí n wú kí n wá tún kájí àtàwọn ọmọ mi. من هنا أعطى عبد الله بن المبارك هذه المرأة 10,000 درهم التي كان يحج بها. Abdullahi bin Mubarak ńgbà tó gbọ́ tí ọmọbìnrin yìí sọ àánú wá sí ọ wá gbé bíi 10 million naira tí ń gbé lọ ájì ọba gbé fún pé ń gbà máa gbé lọ kó lọ tọ́jú ara rẹ àtàwọn ọmọ rẹ. فقال عبد الله بن المبارك Abdullahi bin Mubarak wá sọ báyìí pé يا ربي Ọlọ́run ọba إني لا أرجو فالأموات إلى البيت. olùwọ́ Ọlọ́run orí mi o ó ní ájì ọdún yìí lè wá bẹ́ẹ̀ mi ṣe máa ń wá ń padà lọ lé mi yìí ní lè wá bọ́ ọlọ́dún yìí. فلما رجع الحجيج إلى بلاده كانوا يباركونه. àwọn tí wọ́n wá lọ Mẹ́kà àwọn jọ máa ń lọ ni nílùú rẹ̀ àwọn wá darí Mẹ́kà gbogbo wọn wá ń lọ sọ́dọ̀ Abdullahi bọ́nà Mubarak wọ́n wá lọ faranu lára wọn fara pò pé àwọn wá gba àlùbáríkà lọ́dọ̀ rẹ̀ òun wá wò pé kí ló kọ́ وقال عبد الله بن المبارك والله لم أحج. Abdullahi Mubarak ni wọn lọ Mẹ́kà lọ́dún yìí. وأقسموا الناس بالله أنهم وجدوا عبد الله بن المبارك في مكة يطوف بالبيت. wọ́n wá búra wọn náà búra pẹ̀lú Ọlọ́run àwọn adìyọ Mẹ́kà pẹ̀lú rẹ̀ làwọn jọ ń tà wá fún Baitul Atiq. فنام عبد الله بعد ذلك. wọ́n sọ bẹ́ẹ̀ fún Abdullahi bin Mubarak. Abdullahi bin Mubarak kan pé ọ̀rọ̀ yìí ṣe òun lè mọ̀ ọ wá sùn. فرأى رجلا أبيض يتلألأ جبينه فقال. ọwọ́ arákùnrin kan ọwọ́ àdìpọ̀ funfun gbòò ìmọ̀lẹ̀ gbòò. فقال ذلك الرجل هل تعرفني. arákùnrin ni wọ́n sọ fún Abdullahi bin Mubarak ó ní ìjọ ọmọ mi. فقال لا. Abdullahi bin Mubarak olóhùn ọmọ. فقال أنا محمد رسول الله حبيبك في الدنيا وشفيعك في الآخرة. ó ní òun ni anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní habibuka fi dunya ọ̀rẹ́ rẹ̀ lèmi ṣe láyé ń bí. وشفيعك في الآخرة. ọgbẹ́ni alikiyama òun ó sì pẹ̀rẹ́. أنقذك الله من الشدة مثل ما أنقذت بناتي. ó ní bó ṣe tọ́ àwọn ọmọ mi tó tú wọn lẹ̀. أنقذك الله من الشدة مثل ما أنقذت بناتي. bó ṣe tọ́ àwọn ọmọ mi lẹ̀ nínú ìgbèkùn ni Ọlọ́run bá mi tú Abdullahi ibn Mubarak yóò bá mi tú ọ lẹ̀. وقال naam. أما الذين حجوا البيت فقد كتب الله لهم ثواب حجة واحدة حجة واحدة. ó ní gbogbo Mẹ́kà àwọn tí wọ́n lọ Mẹ́kà lọ́dún yìí pátá Ọlọ́run kọ ládẹ́ ẹyọ kọ̀ọ̀kan lọ́kọ̀ fẹ́ni kọ̀ọ̀kan àwọn ipò òun gbájì wọn. أما أنت عبد الله. ó ní wa Abdullahi ibn Mubarak. فقد كتب لك ثواب 70 حجة.
ọlọ́run sọ fún pé ọlọ́run wá kọ 70 ládàá kalẹ̀ fún wọn àwọn tí wọ́n wá ládàá ẹyọ kan lọ́lọ́run kọ fún wọn àmọ́ 70 ládàá lọ́lọ́run kọ kalẹ̀ fún wọn Abdullahi Mubarak ládàá téèyàn 70 tọ́lọ ájì tọ́lọ ń gba ájì rẹ̀ tí wọ́n ò ní wọ́n ní kò ní. kí ni ọgbọ́n Abdullahi Mubarak dépò yẹn mọ ẹnìkan sẹ́ẹ̀dì átíkù kan sí mi láti Amẹ́ríkà mọ wá kà ọ wá ní ọ̀rọ̀ black ló sọ ẹgbẹ́ tí ó jẹ́ káwọn black ká lọ síwájú tá a fi ń padà sẹ́yìn ọ̀nìkan méjì náà ní problem wa ó ní greediness àti self interest méjì yẹn òun náà ní problem tá a ní àní problem mi kọjá méjì ni greediness kéèyàn ó greed tó bá ti greedy jù ó lè rọ́nà lọ tó bá ti wà selfishness pé àfẹ̀mí èyí wọn làbílà ìbùnú báàkì gbélé ìgbà tẹ́mi ó fi kówó yìí ní ìsìn tí ń lọ ṣáájì ọdọọdún ní lọ ẹnìkan wọn lòun lọ́mọ mẹ́rin àìjẹ́ àìmú ló ìnira àwọn lọ́ba àwọn débi kó wọ́n máa wú òkú ń bẹ tẹ adìẹ lérí àtàn káwọn òfin wa jẹ múmu kí láǹfààní owó tó ń wá ń kó lọ Mẹ́kà tọ́ba rí bẹ́ẹ̀ dá àwọn ọgbà ìwọ àtàwọn ẹbí rẹ lọ là. ẹ máa bẹ́ẹ̀ nù rọrùn. ẹ máa bẹ́ẹ̀ nù rọrùn ọ wá sọ fọlọ́run pé ìyìn lè wá jẹ ọdún yìí o ìyìn lè wá bọ́ kí ní bọ̀ wá Mẹ́kà kí n wá nítorí eléyìí nìsín Mẹ́kà ni òsì rẹ ni ara ni. àkọ́kọ́ tó o bá wo rìwáyà yẹn ilé dúró kó dúró tì kí ni arábìnrin yìí ń wá lórí àtàn èèyàn tó láàánú ni. nítorí gbogbo ẹ̀dá tó bá ti ní lárí láyé wọ́n máa ń distance ara wọn fáwọn èèyàn ni wọ́n á ní class kò wá ní ó ti wá gbàgbé pé kò sí class nínú sáré. tó àgbà máa ń tara wa gan ọba fẹ́ travel ní ìṣòro ní bá wọn business class bá wọn first class èmi náà ń gùn o. ẹ̀ńgùn kọ́ wọlé máa ń gùn. ibi tá a ti bá dé yìí o a gbọ́dọ̀ tún wọ economy mọ́ a wá rí first class sáré. ẹsẹ̀ mẹ́fà náà ni. wá ìtọ́ ọba lọ́pọ̀tútì tí àwọn àti wá báwọn ẹ̀dọ́ ọlọ́run ṣe wá jẹ́ problem fún ọ. àyíníwà ní jẹ́ bẹ́ẹ̀ ó sì ní muamala bá àwọn èèyàn lò fìwà tó dáa ìwà tó dáa bá àwọn ẹ̀dọ́ ọlọ́run bá wọn lò lọ́nà tó dáa jẹ́ni tó wúlò fáwọn ẹ̀dá jẹ́ wọn orí ọ lò ní tọ́lọ̀ ń bá ṣe fún ọ. àánú ló gbé Abdullahi ibùnú Mubarak débẹ̀ láti kọ́kọ́ dúró náà ẹlòmíì gan bẹ yóò máa pé bá ń pé ẹni a máa wò pé ṣé èrìrì ọ̀dàrú tí mo mọ̀ ọ́ rí ni kò pé o ọwọ́ adúró wọ́n tún wá ń kan Abdullahi ibùnú Mubarak lábùkù máa lọ kí ló kàn pa tèmi nísìnyí fi ẹrú ọlọ́run lẹ̀ fọba tó dá o pẹ̀lú bí sẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀ Abdullahi Mubarak wá sọ pé yìnyín ní kò ń bí sẹ́ tí ìfìmọ̀ sọ̀rọ̀ gbèsè ayé rẹ̀. ọwọ́ sọ̀sọ̀rọ̀ náà tán èyí tẹ́lẹ̀ mi àgbẹ̀ tó ọlọ́run ó dùn tí ọ èmi ń lo ájì báyìí mo bá dé má kà ń bọ̀ tọrọ àdúrà èyí tó súnmọ́ kó wínú pé wàlá ń bá ti di má kà mú sàdéhùn fọ yín bọ̀ tọrọ lọ́rọ̀ lọ́hùn kọ́lọ́hùn òyì ṣèṣì ń padà fún ọ. àmọ́ ìwà ọ̀dà kó níwà yẹn tó níwà ni ọ wá fíìlì fún un. àwọn ẹ̀dá máa ń ṣe oore láyé àmọ́ tí èjẹun ó lè gba ládóore nkẹyọ kan náà ni. èyí tó kọ́ máa jù nínú ẹ̀dá oore táwọn ẹ̀dá máa ń ṣe fún yàn oore tóun ò lè lò fún rẹ̀ ni. kò lè lò. oore tó wò pé mo ti jù yín lọ nínú kó lo aṣọ kù àbí kó wá wọn ká àlòkù kan ṣáìsì tiẹ̀ tó ẹ kó wọ́n máa lò nu àbí mọ́tò àlòkù kan tó ti lò táyé mọ́tò òun ti bàjẹ́ àmọ́ fíìlì fẹ́ da ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí rẹ pé tó wá pé mo bá wà ń rúpò tó wà yín kọ́ tó wá pọ́ màmí lọ́ bá wà ń rúpò tó wà yín kọ́ kápẹ́ ìyàwó mi lọ́ bá wà ń rúpò tó wà yín kọ́ kápẹ́ àbúrò mi ni kágbẹ́gbọ́n mi ni kápára lé mi ni fíìlì fún bẹ́ẹ̀
bá a lo ìwà tó dáa ìfẹ́ dẹ̀ ju ẹ̀rù lọ gbogbo ẹ̀dá tó bá wà ní àyíká rẹ̀ tó bá yẹ pé wọ́n bẹ̀rù rẹ̀ ni ó tètè kú àmọ́ tí wọ́n bá fẹ́ fẹ́ràn rẹ̀ wọ́n níjọ́ lọ. Abdullahi ibn Mubarak yẹn ó ní ọ́fíìlì fún arábìnrin yẹn àtọmọ ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ìyẹn lọ́wọ́ àfà ọlọ́run ọba dẹ̀ ní kì í fi ẹ̀sìn dájọ́ dáadáa bọ́ ọba sin ọlọ́run lónìí lọ́la tí ṣe ọwọ́ rẹ̀ ọba dáa ọ̀tọ̀ ni kódà bọ́ ọba sin lọ́wọ́ tó nǹkan tí ṣe ọwọ́ rẹ̀ bá dáa ọ̀tọ̀ lọ́gbẹ̀san ọlọ́run wa wà ní Abdullahi ibn Mubarak wá maka ọ̀ wá o mo ti kà kọ́lẹ̀ pọ̀ wá nítorí tó ṣe òun ó ti ju ẹgbẹ̀rún maka lọ mo ti fọ́n ńlá dáa bẹ́ẹ̀ ní fi ń jásí pé mi àbá sin ọlọ́run títí tó o bá ní ìwà gbogbo ẹ̀sìn tó o sìn ó sì pòfo tá a bá wo pọ́blẹ́mù ta ní Nàìjíríà lónìí ìwà lálákì à ń fight corruption Nàìjíríà ló ń tọ́ bẹ́ẹ̀ ọ́ rí i pé London corruption yẹn àánáró ẹgbẹ́ tó báyìí bẹ́ẹ̀ Nàìjíríà ok ẹni wọn lówó yìí síìtì wo lọ́wọ́ àtó fi kwádùn owó yìí síìtì wọn lòun náà mọ́lé yá ajá pé síìtì owó wà ń bẹ́ẹ̀ tèmi náà bá ti dé bẹ́ẹ̀ yín rówó. ẹlẹ́ẹ̀kejì nǹkan tọ́lọ́wọ̀n welcome gbogbo ẹ̀dá tó bá ṣe láyé ọlọ́run ò ní forgive ẹ̀ òun là ń ṣe ní Nàìjíríà lọ́wọ́ báyìí ọlọ́run ọ̀fààyè kátàsírí ẹnìkan lẹ̀ ètò bí ọlọ́run nújù láyé ni kò tàsírí èèyàn wọ́n ní láyé anabi Musa aleyhi salatu wa salam wọn ò rómi omi wá ìyẹn wá mú Musa wà lọ bí ọlọ́run ọ̀rá lọ ọ̀nà salatu lẹ̀ istisqa ìrun tí wọ́n fi béèrè omi ọwọ́ abéèrè omi ọlọ́run wà rọ̀jò Musa wá wò pé kí ló dé ọlọ́run òun bí ọ ìwé yìí ọ̀sẹ̀lẹ̀ rí ọlọ́run ò ní dá ọ lóhùn torí ẹlẹ́sẹ̀ kan bẹ láàrin yín tínú rẹ̀ ń bí òun Musa bá lọ́gùn má fi tiẹ̀ kó bá ti wá ta ni ẹlẹ́sẹ̀ láàrin wa bí kíjà mọ́ pọ̀ kẹ́nu kó sówó níta lóṣù ta ní wàá nẹwọ́ tí wọ́n wàá dájú bò pé ìwọ ni kọ́ á sọ̀rọ̀ wọ́n wá ń wòra wọn Musa ni ẹ má yí mu lérí ta lẹni ọ̀sẹ̀ ọlọ́run tọ́lọ̀ ń wí mọ́sọ̀ tún náfìlà míyàn kì í sọ̀rọ̀ tán òjòdè Musa wa ń sọ fọlọ́hún kí ló dé ìwọ ọlọ́hún ọlọ́hún ni mo ti foríjì ló foríjì ta ni fẹ́ni náà hàn mí Musa ní jọ́sẹ̀ mi tí mo fi hàn ọ́ kátó wá pé ń gbà mọ́gbà tútù bá rẹ̀ ní ẹ̀sẹ̀ wàá sọ fún ọ pé ẹni náà ní jọ́sẹ̀ mi gan yìí sọ ẹni náà fún ọ ọlọ́hún èé fàṣírí tútù èyí Nàìjíríà lè ṣe fún wa tí ó ẹ̀ pù wa ẹ ti mọ àwọn tó jíwó list ń bẹ lọ́dọ̀ yín ẹ pè wọ́n náà wọ̀ sọ́dà kátó àṣírí yìí síta iye tó gbé nì èló ló bùn wá ń bẹ kò ní da ká bàjọ́ ọmọláàbí rẹ̀ jẹ́ o wọ́n á kó lẹ̀ àmọ́ tó bá tiẹ̀ bá ti ń tó àsìwọ̀n bẹ́ẹ̀ ṣe ń tu ohun táwọn ló wí ni pé ojúkọ táṣírí mi lọ ni bẹ́ẹ̀ ṣe wọ́n ń fight corruption bì kan ẹ̀ wá ń sílẹ̀kùn corruption lẹ́ńbò míì ebe káwọn náà mọ settlement fáwọn tẹ bá ní wọn lọ mú wọn ni pé ok sọ bí pé báyìí lórí ó sì tán nu àsìkò sí inú ìsìn wọn á sílẹ̀kùnlẹ̀ fáwọn judiciary àwọn wá ń yó nígbà wọn tún wá wọn à ní professional job ni ó clean bí sáà ní bá fẹ́ lọ kóòtù ní ìsìn á ní ok ọwọ́ defend yẹ lọ san 1 million 100 million 200 million ìjọba sì lélẹ́yìn wọn ó clean owó iṣẹ́ rẹ̀ nítorí ó file the paper ẹ tún ti sílẹ̀kùn wàhálà mi náà lẹ̀ ń jásí pé ìwà lálákì tá a bá ti níwà tá a lè máléjì ara wa ọba tó níwà gan máléjì wa ni a lè ṣe ń tọ́lọ̀ ń fẹ́ tán fọlọ́hún ọ̀n rọ́jú pẹ̀lú wa ni lọ́yẹ̀ pé njọ́ tóun náà kọ́ pé ayọ̀ aládìní àmàlùm tẹ̀kúlá akatukọ̀ tìhín wàlá tẹ̀mùtúnà ilá wa tó mùsùlùmí náà lẹ́sẹ̀kẹsẹ̀ lójú wọ̀ rẹ lẹ̀ pé ẹ gbọ́dọ̀ kó àgẹ́jẹ́ mùsùlùmí yìí yóò lè díẹ̀ tẹ́kùlá àmánì sàtàtún
mani statatu bẹ́ẹ̀ bá ti lágbára mọ́. Allah mastata'tum. so ìwà ní pàtàkì bẹ́ẹ̀ ń bá ti wá fún ẹ̀dá níwà gbogbo nǹkan lọ́lọ́run ti fún gbogbo wa ta ní fọlọ́run ọlọ́run májọ ọwọ́ kásálẹ̀ àpò eléyìí tọ́lọ́ ń dálẹ̀ fún afọ́ ọlọ́mọ́tu. eléyìí tọ́lọ́ ń dálẹ̀ fún afọ́ ọlọ́mọ́tu. àánú ẹ̀ lè kó wájọ. àánú ẹ̀ lè kó wájọ. kọ́ má fi bínú rẹ̀ tú wa ká. ọlọ́run má fi bínú rẹ̀ tú wa ká. gbogbo àwọn tí wọ́n jọ èlò ní. gbogbo àwọn tí wọ́n jọ èlò ní. ọlọ́nkọ́kára àlùbáríkà. ọlọ́nkọ́kára àlùbáríkà. salatul fati nàtẹ́ salatul fati nàtẹ́ na salatul fati. gbogbo nkálukú tó wá. gbogbo oníkálukú tó wá. ọlọ́run mọ́sá darí wọn dé. ọlọ́run darí wọn dé dáadáa. salatul fati. salatul fati. inna Allah malaikatahu yusalluna ala naam gbogbo àwọn tí wọ́n wá náwó. gbogbo àwọn tí wọ́n náwó. ọlọ́mọdé ọ̀tá lọ.